Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún àdáda fídíò tó ń ṣúlẹ̀ gbé wa ẹ̀ a máa pílẹ̀ fún yín. Auto Bola ló jáde sọ tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Ìyá Ìbàdàn. Ta ni Ìyá Ìbàdàn gangan? Ẹ wo gbogbo ẹ̀ náà lẹ máa náfààní láti jẹ̀gbádùn lórí ìkànnì wa. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá subscribe, kẹ́ like, kẹ́ comment, kẹ́ share. Ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi létí ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ mo sọ pé fídíò wọn alẹ́ tá a máa play fún yín àtọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá nípa Ìyá Ìbàdàn. Ẹ wo fídíò náà rèé, ẹ ká sojú abẹ́ ń kó. Ibú ẹ o Ìyá Ìbàdàn tó bá gbé mi lọ ilé ẹjọ́ ò ní ṣe àmọ́dún ni mo sọ, ikú burúkú ló máa pa ẹ́. Anyway, I have a video of Ajoke, one of Ajoke video here. Ajoke, you are going to máa jẹ wòtòwòtò ní àárọ̀ yìí. Ṣé o mọ̀ pé mo ti kí ẹ mo ní congratulations to Ìyá Ajoke, Ìyá Ìbàdàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Torí tí èèyàn bá ti ń wò yín, gbogbo àwọn tí mo sì ń wò ní ìran tó bá mátà, àwọn kan wà a máa fọwọ́ wọn fún wọn. Àwọn kan dẹ̀ wà tó yẹ pé a máa sọ bó bá ṣe jẹ́ ni. Ọjọ́ tí èèyàn bá máa kú ló máa kú, àní gé mi ò dájọ́, mi ò lẹ́mìí, Ọlọ́run ò ní ṣe mí lẹ́lẹ́mìí kúkúrú. Mi ò ní lẹ́mìí kúkúrú láéláé, ìwọ ni. So ẹni tó bá ti mọ̀ Àjọkẹ́, ẹ bá mi tag ẹ. God bless you. Ẹ bá ti mọ̀ Àjọkẹ́ ọmọ Ìyá Ìbàdàn, ẹ bá mi tag ẹ. Mo máa play video ẹ̀ kan. Àjọkẹ́ ó máa tẹ́, Ọlọ́run Elédùmarè ń gbọ́. Ó máa tẹ́. Ṣé o mọ̀ pé mo ti kọ́kọ́ kí n tó wú ẹ gidi gan, kí n tó wú ẹ nílẹ̀ túrútú. Káyé tó bàjẹ́ sọ́wọ́ mi. Ṣé o mọ̀ pé Nàìjíríà mo wà? Mo ti sọ̀rọ̀ Wàsíù tó jó lórí àwọn criminal. Mo fi ọwọ́ Wàsíù wọ̀ nítorí pé pátì tó wà, ẹni tó dẹ̀ ní pátì yẹn, ẹni tí mo cherish ni, bàbá mi ni mo máa ń pè wọ́n. So tó bá rò pé ẹ kò sọ pé ya wèrè, ẹ kò jẹ́ terrorist olórí burúkú kan, kẹ́ rò pé bóyá torí mo ṣe dákẹ́, I will not stop because of you. Okay? Even when I was in tí mo wà ní Canada, so ti yé bẹ́ẹ̀ yẹn, is more mo sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó lágbára tó wà ní orílẹ̀-èdè náà. So ti yé, so ìwọ ẹ̀yin olórí burúkú tẹ́ jẹ́ pé àwọn tó lè pààyàn tó máa dúró ti gbà wọn lọ pa, tí wọ́n dẹ̀ ní mú wọn sí. A sọ̀rọ̀ wọ́n dẹ̀ tiẹ̀ wò pé ọmọdé yìí ọ̀rọ̀ tó sọ nítumọ̀, but ẹ̀yin olórí burúkú kan tó bá ti ń wò yẹn máa rò pé wọ́n ń wò yín ni. I don't want to talk because bí mo ṣe wá sí Nàìjíríà, ìgbà tí bàbá ọmọ mi tó ti kú, number one, tó bá jẹ́ pé ẹkún tá ń sun gan tó rè pé ó ń yọ̀, ẹni tó bá ń yọ̀ lónìí ni kó máa rọra, kò mọ̀ bóyá kóun lè dé lọ́la, torí pé Ọlọ́run máa ń ṣe àwọn nǹkan kan tí ò ní sọ fún ẹ̀dá kó tó ṣe. So ti yé, ó dẹ̀ lè ṣe nǹkan tó máa pa ẹ́ lẹ́rìn. Ọlọ́run tó ṣe nǹkan tó ń payọ̀ lẹ́kún, á tún ṣe tó pa ẹ́ lẹ́rìn, ètò ṣe tó pa ẹ́ lẹ́rìn, á tún ṣe tó máa payọ̀ lẹ́kún. So Ọlọ́run jẹ́, prepare for the two tó bá wà nínú ayé yìí, méjèèjì ló máa prepare fún, ọjọ́ ẹkún àtọjọ́ ayọ̀. Ẹni tó bá ṣe pọ́jọ́ ayọ̀ nìkan lòun fẹ́ máa rí, kò lè pẹ́ láyé. Ó dàbí ẹni tí ọmọ kékeré tó ń ṣẹ̀ṣẹ̀ bí ni, tí ò tí ì ṣe nǹkan kan láyé. So ti yé, tí ó jẹ́ pé kò tí ẹ̀ tí mọ anything, ó wá ṣán kó wá lé òun òrọ́jọ́ bànújẹ́. Ṣó lẹ́mìí gígùn ni ló sọ pé òun rọ́jọ́ bànújẹ́? Ṣojú ẹ̀ kí ló ti ṣe tó máa lóun rọ́jọ́ bànújẹ́? Ọlọ́run tó bá dá èèyàn, let me just preach for you, let me preach to you first. Olórí burúkú ẹ̀ Àjọkẹ́ Ọmọwùmí, torí wọ́n lè sọ pé wọ́n ń jealous lẹ́ni, and I'm going to expose you. I am in Nigeria right now. I am going to expose your ass and the bastard people you are working for. Olóbùkún ni ẹ̀ now. Àjọkẹ́, má sọ pé torí ọmọ ẹ̀ tó ṣe graduation. So ti yé, of course ó ti wà ní Canada láti bí 20 years. Kó tó di pé bóyá wọ́n deport ẹ, kó tó di pé wọ́n dá ẹ padà sí Nàìjíríà. No, kó tó di pé wá Nàìjíríà, tí àwọn tí ó gbaṣẹ́ burúkú lọ́wọ́ wọn tó kó bá ẹ, tó dẹ̀ gba passport Canada lọ́wọ́ ẹ. Àbẹ́mi wà náà wọn tó gba passport Canada, tó wọ́n máa ń lò yín láti jà, ayé ẹ̀ máa bàjẹ́ sọ́wọ́ mi lónìí. Bẹ́ẹ̀ ni mo sọ. Ayé ẹ̀ mo sọ, ó máa bàjẹ́ sí ọwọ́ mi ní àárọ̀ yìí. Ṣé ọmọ ẹgbẹ́ mi tí wọ́n sọ fún ẹ pé congratulations fún ọmọ ẹ̀ tó jáde ní University of Ottawa. Yesterday, a lot of people ó jáde, àwọn kan jáde as a first class. Ṣó ń gbọ́? Àwọn kan jáde as first class. A lot of people dẹ̀ tí máa jáde, a lot of Nigerians làwọn ọmọ wọn wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ pariwo nítorí pé olórí burúkú lẹ́yìn wọ́n máa ń fẹ̀yìn jà olóṣì. Mo máa play voice ẹ, mo máa play video tó ṣe lánàá tán dẹ̀ tag me. I said I'm not going to talk throughout this holiday. I'm not afraid of any bullshit. But ọ̀rọ̀ tí ò bá ti gbẹjọ́, èèyàn ò kì í fariwo ṣe, èèyàn ò dẹ̀ kì í rẹjọ́ sí. Àwọn ọ̀rọ̀ kan wà tó pé lùkù ló máa wò wọ́n títí ó máa fi parí.
ọ̀rọ̀ kan dẹ̀ wà tó pé o máa sọ̀rọ̀ tó máa fi tán ni àwọn kan wà tó pé tó bá yẹ kó o wò wọ́n láwò pa o gbúdọ̀ lanu kó o máa fi sọ̀rọ̀ bí ipò òun èsì saliva ẹ̀ ni ṣó ti gbọ́ so nísìnyí wọ́n máa sọ fún ẹ pé Auto Bola used to against people's children. Number one, I say congratulations to you for your daughter that graduated from Ottawa University. Okay? Congratulations, big congratulations. I am proud of Canada and God bless Canada for me. No matter what anybody, single-handedly or anybody that hates me, okay, how that believe that they can show me, they can show their muzzle over me. I'm telling you, Canada is a great country, just like my Nigeria. But some people, we have bad people everywhere and we have good people. Ajoke Omowumi, your secret is going to be exposed this morning. You are nothing but a criminal. Sorry nǹkan tó ṣe fún ẹ̀yin, I can boldly tell you. Ìgbà tí wọ́n gba iṣẹ́ ní ọwọ́ Esabod tó ń ba bully tí wọ́n sanwó fún ẹ, ó gbàgbé pé ìlú Canada ló wà. Ó ti gbàgbé pé because you are a citizen of that country, you got a passport already, you now believe you can do whatever you want. Ṣé èmi ni mo ní kí èmi ní fún mi beauty world tó gba iṣẹ́ lọ́wọ́ ẹ ni? Àmì tó gba passport tó ní consist passport ẹ àti àwọn tí wọ́n fẹjọ́ ẹ̀sùn pé kàn gba passport lọ́wọ́ ẹ. Am I the one? Why do you tag me this morning that ayé tiẹ̀ dá kí ló dá láyé ẹ? Gbogbo ilé tó kọ́ yẹn fraud ló bá dé. Ṣọ́ọ̀bù tó gbà sẹ́kọ̀ọ́ fraud ló bá dé. You are a fraudster. Most of you fraud directly, indirectly, and then you open your dirty and your gutter mouth to be talking to innocent and dignity and decent woman. You want to talk to me? Wà kọ́kọ́ lọ wẹ̀ wá mọ́. Tí n bá dákẹ́ fún anybody, tí mo dákẹ́ mi ò bẹ̀rù yálà já yín mi bẹ̀rù ẹ̀. Ẹni tí mo fi cool down fún gbogbo àwọn olórí burúkú tó disturb me is because of my able president of Nigeria. Because gbogbo wọn dẹ̀ APC náà sá sí. Tó láwọn ń ṣe APC. Tó dẹ̀ jẹ́ pé àwọn tó náà ṣe APC náà majority ló fẹ́ pa APC. Ni wọ́n pa APC. Ṣótiyé torí ẹ̀ ni kò ṣe tó torí olórí burúkú yín. Ṣé ti gbọ́? Tí n bá sá fún yín ni, tí n bá wá sí Nàìjíríà gómìn ní dúró sẹ́kọ̀ọ́. I'm not running away from you. I am not a criminal like you. I came here and I try to prove some things to the whole world because the case is not even for Nigeria alone. A lot of people, you guys, then you said I'm lying. Ìwọ lórí búkú àjọkẹ́ ọmọ ẹgbẹ́ mo ti kí ẹ dáadáa. Ìpè congratulations o. Ọmọ yẹn á fi ṣiṣẹ́ rẹ o. Ṣùgbọ́n ìwọ oníkù àgbè. Ìwọ tó yẹ kó máa pè lóníkù àgbè wọn ò ní rí ìwọ ní oníkù àgbè mi náà máa sọ. Èmi tí mo nídìí díẹ̀ tí mo lọ́yàn díẹ̀ tí mo wà okay on my own. Èmi tí mi ò bá tèèyàn jẹ́ mi bá tèèyàn jẹ́. Àwọn tí mo kàn ń sọ yẹn mo expose wọn ni I want to expose the bullshit of them. And anything tí bá ti ṣe tí ò bá ti dá, don't cover me, expose me. That is why anything tẹ́ bá lè fi cover up, tẹ́ bá lè gbé pamọ́ láti fi máa fi láti sọ pé bóyá kí n cover ẹ̀ bóyá ẹ máa fi bú mi, I will expose it to you. Alright? Àjọkẹ́ orí ẹ̀ ti gbálẹ̀. Ṣé o gbàgbé fídíò ẹ̀ mo post ẹ̀ sórí platform mi tó sọ wípé mi nígbà tí wọ́n gbéṣẹ́ wá fún ẹ tó ń sanwó àwọn terrorists, àwọn olè, those people call themselves big thing in society, they actually evil, tó ń ba ayé èèyàn jẹ́, tó jẹ́ pé olè ni wọ́n ń ṣe, kó ń pa èèyàn, majority of them ni wọ́n ń pa èèyàn, kì í ṣe pé wọ́n ń ja olè nìkan, they killing people and they are paying you, they are now make you rich, you get your dirty money and then you want to be shading me, you want to be abusing me, you want to be talking to me because I keep quiet because I'm in Lagos, I'm in Nigeria. I don't shut up because of you. I don't shut up because of the criminals. I shut up because of Aṣẹ̀dé sí Èkó ni lọ́jọ́ tó ti gbé òkú bàbá ọmọ mi wá sí Nàìjíríà. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ rí ibi tí wọ́n sin bàbá ẹ̀ sí ni. A dẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí family yẹn ni. So we are not heartless like you. You, ìwọ, gbogbo yín pátá yìí tó ń fún ní owó wèrè yẹn. Gbogbo yín náà ti pa ẹnìkan fún sí òdẹ̀jọ́ yín lójú ẹ̀dẹ̀ ní mọ̀. Ní mọ̀ ní wọn for 1 second. You move on immediately because you are all killers. You are all bad people, bad gang yín. Àyà máa sọ pa gbogbo yín ni. Let me tell you, ṣé orí tọ́lọ́run bá ṣe nǹkan ayọ̀ fún ẹ, wàá máa dúpẹ́ fọ́lọ́run, wàá dẹ̀ máa bẹ Ọlọ́run pé má jẹ́ kọjọ́ ẹkún mi, má jẹ́ ó pọ̀ o, bó torí kò sẹ́ni tó lọ́jọ́ ayọ̀ tí ò lọ́jọ́ ẹkún.
táwa bá sunkún nísìn tá dey take a very long because of the way God created us. We have the fear of God, and the fear of God is the beginning of wisdom. Orí ẹ ti yí, orí ẹ gbálẹ̀. Àjọkẹ́ Ọmọwùmí, orí ẹ ti yí, orí ẹ gbálẹ̀. Ó wà nínú àwọn tó pa irọ́ mọ́ mi. Ó ń bọ́ọ̀sì pẹ̀lú owó Canada tán jí má jẹ́ expose yẹ o, and I will do this morning. I am going to do that. Olè ẹni tó ń pè ní PS Home and Property. Tí ẹ gbé gbogbo ilẹ̀ Nàìjíríà tẹ́ ń gbé ilẹ̀ onílẹ̀ tẹ́ ń tà wọ́n. You busy selling ẹ bọ́ sórí ilẹ̀ onílẹ̀ ẹ̀ẹ́dẹ̀kọ́ ilé kì í ṣe pé bóyá ẹ̀kọ́ lè ṣẹ́ ẹ bọ́ sórí ilẹ̀ onílẹ̀ máa gbé fẹ́ǹsì ẹ máa tà. PS Home and Property ọjà olè ní ó gba owó gbogbo àwọn tó wà ní abroad, and you are the ambassador. Ṣé ò bá wọn gbowó? Ṣé ò wọ́n kọ́ ló ń ambassador fún? Ó fún ẹ nílẹ̀, ó fún ẹ ní owó, and you use the money to build jargons, to build ilé tó máa wó pa ẹ́ dànù. Ó wá ń sọ wípé ó wá tag mi láàárọ̀ ẹ máa gbọ́ o ẹ̀yin èèyàn kí n tó continue máa play ẹ̀ fún yín. If you shed me again, I will come for your murder. If you shed me again, if I'm looking at you and you try to shade me, or you believe you have silenced me, I respect who I respect. I respect the people, important personality ní àwùjọ kó ṣì dànù olórí burúkú. Ó parọ́ mọ́ mi, ó ní pé wọ́n ní èmi ń kọ́ mo fi òkú ọmọ gbé kòńké lọ sí Libya. Mi ò dé Libya rí láyé mi. Ó sọ níjà yẹn with boldness. Everybody ń pàtẹ́wọ́ fún ẹ lórí live chat. Ó sọ with boldness. Gbé ibì kan jáde tí mo ti rárá búbú ẹ. Mi ò rárá búbú ẹ. Ó ṣépè fún yàrá ìjà ipò wà nínú ẹgbẹ́ awo. Èmi náà dẹ̀ ṣépè fún yàrá ìjà ẹ padà. Ó wá sọ pé wọ́n tiẹ̀ mọ́ Nàìjíríà. Èmi mo ti bá ìjọba Canada sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ. Ipe is a taboo for a Nigerian government. Mi ò mẹ́tò tiẹ̀ gbà. That's what I said then, that to seize Canadian passport from people tó bá share kó fún passport on board ó qualify láti gba Nigeria passport kó gba Nigeria passport wẹ̀. I said that to Nigeria, Canada government, maybe they can release your passport to you. Then am I the one? Ṣé mi ni fún mi beauty wall ni? Iṣẹ́ beauty wall yẹn kó tó di pé wọ́n gbé fún Esabod. Èmi ni wọ́n gbé wá fún. Ẹni tó kọ́kọ́ gbé wá ó wà ní London ó dẹ̀ wà ní Toronto níbẹ̀ yẹn. Tẹ́ máa ń ba yéèyàn jẹ́. Ó gbé fún mi ọjọ́ tó máa gbé fún mi gan. Ó kọ́kọ́ pè mí ní ó ní kí n jẹ́ kó ń fún mi ní owó kí n fi ra airtime. Ó fún mi ní $100. Mo wá wò pé ṣé mi lè fẹ́ rán níṣẹ́. Ebi ó ń bá tèèyàn jẹ́. Ẹ lọ béèrè gbogbo wọn pátá tí wọ́n gbéṣẹ́ wọn wá fún mi bóyá mo ṣe. Mi ò ṣe àwọn tó ṣẹ̀ mí gangan bíi Súlẹ̀ Àmàláìkà tí wọ́n máa ń sọ pé ó dúpẹ́ Ọlọ́run tí wọ́n bójú ẹ jẹ́. Ìyá Ìbàdàn ṣé wọ́n bójú ẹ jẹ́ wàbí wọ́n bójú ẹ jẹ́. Yé máa kọrin yẹn mọ́ Màláìkà gan Ọlọ́run bójú ẹ jẹ́, Ọlọ́run bójú ìyá ẹ jẹ́, Ọlọ́run bójú fámílì ẹ jẹ́, Ọlọ́run bójú àwọn fans ẹ jẹ́. Àwọn fans ẹ nígbà tí mo promote ẹ ìmí ìwà tó ń ta mọ́tò ládùúgbò mi báyìí wọn lè yọ jáde pé fans Màláìkà ni wá afẹ́gbèjà ìtòrò òǹgọ́ jalè ó jà wọ́n lólè àkàìmọye bí sí àwọn dílà tí Màláìkà jà lólè. Ṣé Ọlọ́run bójú Màláìkà jẹ́ tó jalè tó lòun celebrate? Ṣé Ọlọ́run bójú ẹ̀jẹ̀ àbọ̀ Ọlọ́run ò bójú ẹ̀jẹ̀? Ṣọlọ́run bójú ẹ̀jẹ̀ orin tẹ́ ẹ kọ yẹn ẹ̀yin lọ́lọ́run bójú yín jẹ́ because you are mentally not okay. That's why ẹ máa ń kọrin yẹn pé adúpẹ́ Ọlọ́run kò bójú mi jẹ́. Ojú yín bàjẹ́ ojú Màláìkà gan bàjẹ́ wọ́n kọlà sí wọ́n fàyà yamayama. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá bí ìyá anybody rire ẹ sọ fún mi pé irọ́ ni mo pàkà gbé evidence jáde. Stop singing and stop pretending. Stop ranting on the social media. Stop your bullshit olè. Ìyá Ìbàdàn that's ìyẹn nìkan ìyẹn lásán gbogbo owó PS Home and Property tó dẹ̀ gba owó gbogbo àwọn tó wà nílò òyìnbó jọ tẹ́ bọ́ sórí ilẹ̀ onílẹ̀ tẹ́ ta gbogbo ẹ̀ ilẹ̀ tí ò ṣe ti yín tẹ́ ta tẹ́ máa gbowó lọ́wọ́ wọn tẹ́ dẹ̀ máa lo owó yẹn tẹ́ ní owó yẹn dá padà and you boast of it. I remember you this olórí burúkú Ìyá Ìbàdàn yìí ó sọ fún ọjọ́ kan tó lọ ṣe party lọ́dọ̀ Farida ó rí pé mi ò lọ bẹ́ anybody ẹni tí mo ti ń gbé sókè tí mo dẹ̀ máa gbé sókè òun náà ni Alhaji Aliko Dangote mo dẹ̀ ti wá wọn dọ́fíìsì many times lẹ́ẹ̀mejì mo wá wọn dọ́fíìsì kan àti iléeṣẹ́ wọn dẹ̀ sí níbẹ̀ wọ́n travel adẹ̀rí wọn náà pé wọ́n lọ up and down. Do you understand? Ẹlẹ́ẹ̀kejì
àwọn tó bá yẹ kí n rí náà máa rí wọn when it is time. There is no rushing. Kò sí rushing. Ṣótiyé. Ìyá Ìbàdàn ọjọ́ tó lọ ṣe party ní Farida ní ọ́fíìsì Farida ńgbà tó ṣẹ̀ṣẹ̀ ṣí spa ẹ̀ ńgbà yẹn. Ó ń sọ níbẹ̀ yẹn authoritatively pé ó máa ní owó àti bọ̀bọ́ kí lórúkọ ẹ̀ PS Home and Property ipe máa ní owó ju gbà yẹn President Bola Tinubu ò ti di president ipe máa ní owó ju president lọ ìwọ ìdẹ ń sọ ní ọjọ́ yẹn ẹ ń bú President Bola Ahmed Tinubu wọn ò bójú yín jẹ́ náà ẹlẹ́mà nígbà yẹn tí wọ́n ti sísì passport ẹ̀ sọ́wọ́ kò ìgbà tó wá rí pé tó bá join àwọn aṣáájú bloggers bóyá wọ́n máa fún ẹ passport ẹ kò tún ṣeé ṣe fún ẹni àwa ìlà lè bá ẹ sọ fún wọn pé kí wọ́n bá ẹ temper justice torí ìgbà tán gbẹ́jọ́ fún mi beauty world wá ṣé ó rí pé mo ṣe mi ò bá tiẹ̀ jẹ́ kò fún mi cream rí she is never my friend mo ti pàdé ẹ̀ dáadáa ní Agbo Wàsíù rí nígbà yẹn tá a sì máa ń lọ sí Agbo Wàsíù ṣùgbọ́n ṣó rí pé mo borúkọ ẹ̀ jẹ́ àbó rí pé mo bà business ẹ̀ jẹ́ mi sínú ẹ̀yin olórí burúkú náà olòṣì náà tẹ́ǹbà yẹ aláyé jẹ́ náà bẹ́ẹ̀ lọ sóko ẹ̀ bòkó jẹ́ bẹ́ẹ̀ wà ń lé ẹ̀ máa balẹ̀ jẹ́ ni ẹ̀ dẹ̀ máa claim saint Ìyá Ìbàdàn ó sọ náà authoritatively bíi pé bóyá ojú ẹ̀ ni ó tún búra ó tún ṣépè lọ́jọ́ nìyẹn ó ní pé Auto Bola ó ní mo gbé kòńké lọ sí kí lorúkọ Libya ipò ṣojú ẹ̀ báyìí kòròkòrò olóòkú ọmọ ni mo tún fi gbé gbogbo yín sìn mo wá ń wò yín ràn ẹ wá ń ṣe bíi pé essence ìyẹn ogún ọdún ṣe kí ni ó máa ń gbóná èèyàn kì í fi wàràwàrà lá ọbẹ̀ tó bá gbóná ṣọ́ọ̀ṣì ń gbóná ó máa rọ̀ lára yín ẹ máa tẹ́ ẹ máa ṣe ẹ̀sìn number 1 bẹ́ẹ̀ ni mo sọ fún yín so prepare fún ọjọ́ ẹkún ẹ àwa ń sun tiwa tí àwọn bá dẹ̀ tún ti sunkún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ máa ń tàn ni ẹ̀yin lẹ́ ń yọ̀ ẹ prepare fún ọjọ́ ẹkún tí àwa ń sunkún àbí a máa tó yọ̀ ayọ̀ tiwa náà máa dé àwọn ń ba nǹkan oníkọjẹ́ o ṣùgbọ́n tó bá ṣèkà tó rẹ̀ pé smart you are smarter than your mate a máa sọ fún ẹ pé ẹ̀gbọ́n ṣé mo bá yín bá yẹ̀yàn jẹ́ ni ṣe bó gba contract ni you collected the contract to destroy lives and the contract boomerang àwọn tó bẹ́ẹ̀ tó jà fún lọ́jọ́ náà lọ́wọ́ wọn ti lọ Canada ó ń jà fún K1 K-Dog àgbà òfò tó ja olè ṣé kò gba 2 plot of land ṣé ìyẹn ò yẹ kó tì lójú kí tó kú Nàìjíríà mo ti fẹjọ́ ẹ̀sùn bàbá tó wà ń bàdàn tí wọ́n pè ní Fìjàbí authoritatively ó sọ fún mi pé Wàsíù lójú tì ó wá bá òun níjọ́sí pé kóun yá òun 10 million pé òun fẹ́ sáré lò ó ló dẹ̀ gba 10 million tó ń gbà tó dẹ̀ yẹ ó dẹ̀ sọ díjà ṣé mo parọ́ Wàsíù bó ṣe ń ṣe nìyẹn bó ṣe lọ bá ọba Elégùṣì tó lóun fẹ́ bara mọ́tò nìyẹn Bentley mọ́tò ló fẹ́ bara ń gbà yẹn bó ṣe gbowó tó gbé mẹ́nìyàn yẹn ṣé rọ́ ni àbó tọ́ ìyẹn lè wọ́n wá ń gbẹ́jọ́ lórí burúkú criminal ẹ bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ àwọn tó yẹ ká máa pọ́nlé tá a bá ti rí wọn pẹ̀lú yín a máa sádànù àwọn tó yẹ ká máa gbé sókè tá a bá ti wò pé àwọn eléyìí criminal ni wọ́n bá tò a máa sáré lọ ni ọ̀bàyéjẹ́ ẹ bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ terrorist ní gbogbo yín yẹn tẹ́ ń ba yéèyàn jẹ́ tẹ́ ń pa èèyàn tẹ́ dẹ̀ ń rìn gbòòrò ẹ má máa kojú mọ́ àwọn kan pé wọ́n ń ṣa góòdù ń bì kan góòdù làwọn ń ṣà ẹ̀yin tẹ́ ń pa èèyàn tẹ́ wọ́n ń gbòòrò ńkọ́ aláyé bàjẹ́ first class Ìyá Ìbàdàn ó yẹ jẹ́ play kìíní iná ṣọ́mọ pé ó parọ́ mọ́ mi ó dẹ̀ bẹ̀ mí nítorí pé ó lọ Mẹ́kà lọ bẹ̀ mí nísìnyí láàárọ̀ kùtùkùtù mo ní mi ìfẹ́ ṣọ́ọ̀ mo fò ẹ̀dọ̀ mi lórí òróró ni I don't want to talk I'm not afraid of you bastard only gbogbo tí n bá ṣe sí Nàìjíríà kí n tó travel lọ sí Canada owó mi ni ogún mi ni ọmọ tí ń ṣiṣẹ́ ti pẹ́ no be today lọ́bẹ̀ lọ́gbogbo àwọn tá a bá ṣòwò wọn ò sẹ́pà jà wọ́n lólè àwọn ló tún jà mí lólè a kì í jalè olè lẹ́yìn gbajúmọ̀ olè gbẹrù lórí èèyàn abẹ́lẹ́pọ̀ tà ń gbígbóná àfikúkúra jà wọ̀n agbélépawó number 1 wọn ò ní ṣiṣẹ́ wọn máa ní wọ́n lówó àwọn tó wọ wọn ò ṣe ẹ wo yín ò ṣe explain EFCC sí ètò Ìyá Ìbàdàn
ó lè ní ó lè tá bá pé SCC sẹ́ǹsì wọ́n máa náà fẹ́ ba ayé wọn jẹ́ olórí burúkú yín tá bá dẹ̀ jókòó jẹ́jẹ́ níyé yọ wá lẹ́nu tẹ́ bá lẹ́ẹ̀ níyé yọ wá lẹ́nu àwágò níyé àníyé tí náà bá ti tán lórí ẹ̀jẹ̀ ò ní tán lè kanná borí ẹ̀ Bọ́lá ìyàwó alájì ìyàwó Mègídáná àbí kò ní da fún ìyá yín gbogbo plan yín gbogbo ẹ̀ pátápátá ló wà níwájú Ọlọ́run kò sí kọ̀ọ̀kan tẹ́ máa succeed àfi tọ́lọ́run bá ẹjẹ́ àkọ́kọ́ play lè nà Ìyá Ìbàdàn ṣó lọ Saudi Arabia tó lọ bẹ̀ nígbà tó dé Saudi tẹ́ bá ti pa èèyàn tán tẹ́ bá yé èèyàn jẹ tán the next náà ni àwọn tó bá bẹ̀ yẹn iṣẹ́ bọ́n bá ti ń pín gbogbo áàjì yẹn wọ́n kó fún wrong people gbogbo àwọn tẹ́ bá ṣiṣẹ́ fún gbà yẹn tó bá yín tẹ́ bá bully tẹ́ bá attack wọ́n wá fún yín ní áàjì wọ́n fún yín lówó wọ́n á tù yín lára torí owó yẹn wọ́n jì ní owó yẹn kò ń ṣe owó wọn tó bá jẹ́ owó wọn gbogbo ilẹ̀ tẹ́ǹtà kì í ṣe lẹ́yìn owó tó ń fún yín kò ń ṣe owó yín mò ń bọ̀ o wàá tún wá máa bú Canada o máa ń bú Canada olórí burúkú ààrẹ ọmọ ẹ graduate ní Canada ó ṣe jẹ́ káwọn ọmọ ẹ graduate ní Nàìjíríà àwọn ọmọ ẹ mẹ́rin tó ló graduate ní Canada yẹn ó ní òwò òsunkún lórí ọmọ mi ìgbàdúrà kó sunkún lórí ọmọ ṣótiyé bọ̀ tí èkúrú èèyàn gan àbí tíṣù ẹ bá jiná ó máa fọwọ́ pò jẹ ni ẹni tó bá dẹ̀ sunkún lórí ọmọ náà ó lè má wù kódà kò ṣe tó bá yẹ pé kó sunkún lórí ọmọ yẹ kó ti sunkún lórí ọmọ tipẹ́ torí gbogbo ọmọ ọlọ́mọ ló gbé ṣépè lórí social media yìí ní ìgbà tó ń ṣiṣẹ́ yẹn ó gbé ọmọ ọba ṣépè ó gbé ọmọ ìjòyè ṣépè kò sẹ́ni tó gbé ṣépè wà á tún máa fi boast ipe ó lọ sí lédìpọ̀ aláwo ni ẹ olórí burúkú ẹ àwọn àfáà lédì tó bá ṣe tán wọ́n padà lọ sí Saudi wọn lọ máa fẹnu kan Kaaba wọ́n máa lọ sọ pé wọ́n lọ bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run ò tí ì dáríjì yín àwọn tó ń play game yẹn they will give you some things láti create impression pọ́lọ́run ti dáríjì yín lójijì tọ́lọ́run bá dé wàá mọ̀ ìpọ́lọ́run òun ṣọmọ kò ń ṣọmọ Àwórì tí òjijì tọ́lọ́run bá dé wàá mọ̀ ìpọ́lọ́run kò kọlà kò ń ṣọmọ Ìbàdàn ṣọtiyé wàá mọ̀ ìpé Ọlọ́run gbogbo àgbáyé ni ẹja play lè ná Ìyá Ìbàdàn ṣé àwọn ọmọ ẹ tó lọ sí school ní Canada yẹn you always abuse Canada or two that they seize your passport is Canada that seize your passport or Nigeria you have a case in Nigeria and they seize your passport kó má bàa lè move they seize your passport for you not to be able to travel again it's not Canada and I fight for you then to get your passport because it's not even you I was fighting for the Canada passport that nobody has right to seize it. You understand? I never fight for you because you are olórí burúkú. You are a liar, you are a fraudster. And anybody that is deep, more in frauding, they will do terrorism, of course. Àwọn ìyá tó bí nílẹ̀ Yorùbá gbogbo terrorist tó bá operate ẹ̀ ń gbégboro. Ẹ̀yin terrorist ẹ̀ ń gbégboro. Tó jẹ́ pé àwọn tó bá ń ṣiṣẹ́ àwọn tó bá ti fẹ́ ṣe nǹkan legit lẹ máa dìde ogun sí. Terrorist ò ń gbégboro ní ìmẹ̀. You a fraudster olè ẹni tó máa gbalẹ̀ olè tẹ máa dédé bọ́ sí ilẹ̀ ìjọba tẹ máa ta lọ. Tẹ́ ẹ̀dẹ̀ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn jọ tẹ́ ẹ̀dẹ̀ máa fi make ara yín ẹ máa fi enrich ara yín ẹ̀dẹ̀ tí máa lẹ́nu lórí social media. Aláìní tìjú olójú gbàgùngbàgùn alára gbàgùngbàgùn bí ara gbàgùngbàgùn ló ṣe rí ààrẹ òjò tó kojọ́ tó bìnrin tí ìbàjẹ́ pé wọ́n máa ń matchmake ní idiot. ṣé ọmọ ẹ̀ ò gbowó school Canada ṣọwọ́ school Canada táwọn ọmọ ẹ̀ ń gbà yẹn tó ń fún wọn bọ́sìrì yẹn tí gbogbo wọn tó ń ṣùbò sójú kan tí wọ́n ń gbé nínú hostel tó dẹ̀ ń gba owó ńláńlá lọ́wọ́ Canadian government tí Canada ń sponsor wọn ṣé kì í ṣe owó yẹn pẹ̀lú àwọn tó owó tó ń send sẹ́ńbí tó fi kọ́lé àti tó jí gbé àti ilẹ̀ tó ń fún ẹ CPS home and poverty olè tó gba gbogbo ilẹ̀ tẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn jọ tí wọ́n ń drag yín bẹ̀yẹn tó rí nǹkan kan ṣe sí oṣù máa wá sórí social media máa nẹ́nu ṣé mi wà nínú yín ṣé wọ́n lè drag mi pé Bọ́lá gbowó lọ́wọ́ èèyàn ó bá wọn ta ilẹ̀ kan àbó bá wọn gba táwọn kọ̀ọ̀kan kò kówó sílẹ̀ kò gbowó sílẹ̀ kò lè possible even kankan fẹ́ ṣe ní sìngàn kò lè possible I'm still telling you because we based on dignity and decency and whatever we have on that dignity and decency oyin ni ó máa dùn a dẹ̀ máa ná máa dàbí pé tábà tún nọgan wá tún rò pé ṣe la ṣògùn owó
ṣọ́tiyé ntaba ti gbà nínú dignity and decency is honey, is natural, is organic. Okay, so kò kó ṣì lọ kò kó ṣì orí burúkú lọ ṣé mo gbaṣẹ́ lórí ẹ̀rí gbàtẹ́ rí mi lórí social media tí mo wá ń sọ gbogbo tó ṣe fún mi ní Nàìjíríà ṣé mo gbé evidence jáde gbà tí mo dé ń sì gbogbo yín sáré kàbàkàbà ni sáré ni ibi àjálẹ̀ yín a ti rìkọ́ọ̀dù gbogbo yín táyì máa dí òmù àrán gan tó bá ti yá tọ́lọ́pàá bá ti fún wa lọ́lọ́pàá tí ìjọba Nàìjíríà wá sọ pé yes we back you up, we want to know some things, we are going to show them. Ẹ má tí rẹ́rìn jù ẹ̀yin tẹ́ ṣe rẹ́rìn lọ́wọ́ ẹkú lóyìn máa láti gbogbo story tó bá ti pẹ́ ẹ̀rín yín yẹn tó bá ti pẹ́ ṣúgà lẹ̀ ńlá tó bá jẹ́ pé oyin lẹ̀ ńlá àmọ́ pé ó máa ṣiṣẹ́ tó dáa lára yín ara yín á dán á ṣiṣẹ́ nínú ìfun àtẹ̀dọ̀ yín bọ́ tó bá jẹ́ ṣúgà lẹ̀ ńlá tẹ́ ló ń pè lóyin fún wa ẹ sì máa yàgbẹ́ ọ̀rìn. I am telling you. Ó parọ́ mọ́ mi bàǹtàbàǹtà ń gbà yẹn Auto Bola o ó gbòkó ọmọ o ó fi gbé kóńgé lọ sí Libya láyé mi ìran mi ọmọ mi àwọn ọ̀tá mi gan mi gbàdúrà Libya fún wọn Ọlọ́run ò ní jẹ́ tá a bá ti rí ìlú tó bá wù wá lọ á jókòó sí ìlú wa tẹ́kùn bá pẹ́ dalẹ́kùn ilẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ lÓlúwa wí. Ṣáàmù ẹ̀ ò gba owó. Your children, you are being held down in Nigeria, and you hold a Canadian passport for the offense you committed. Why now you are tagging me? There are some people wọ́n sunkún lórí ọmọ, àwọn sunkún sí àmàyọ̀, but ẹ̀yin tẹ́ fẹ́ rí àti òfò kó ẹ̀rín òṣìjọ ẹ sì máa sunkún. Bet me. Olè àwa ọ̀rọ̀ ọmọ àtọmọ àwa òde jálé wọ́n jà wá lólè ni kí ló dé tó lè máa ṣe pé àwọn ògbúdọ̀ rìn gbòòrò tó jẹ́ pé ẹ̀yin olórí burúkú criminal lẹ́fẹ́ máa rìn lẹ́fẹ́ máa sọ lórí social media ní ṣáà tó dáa jẹ́ ayé yín ò ní dáa ṣé o mọ̀ pé mo kí ọmọ ẹ̀ ń sìn pé congratulation olórí burúkú bẹ́ẹ̀ ṣe máa ń kórí burúkú bọ̀ ọmọ nìyẹn ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dóró ẹ̀yin dóró ó ń dùn fẹ́ lónìí orí pé kò lè kan lọ́la ni tó fi èrú kọ̀rọ̀ jọ ti PS home and poverty ni mo pè láti bẹ̀rẹ̀ when somebody is saying the truth they say she is jealous of them kó o tó kọ́lé ni mo ti kọ́lé kó o tó lọ lóyìnbó ni mo ti ń lọ kó o tó ṣe ní tí mo ti ń ṣe ìyálàjà ó lè bí mo ṣíwájú mi ìfẹ́ rẹ̀ pọ̀ bí mo ṣíwájú mi ìdẹ̀ kì í ṣe gbẹ́ gan lọ́jọ́ orí kó o kó ṣìdànù olóògbà ṣọ́ọ̀bù 60 million sí Ìdúmọ̀tà of course tó bá san grant ṣe bó ṣe ń gbowó ní Canada. You are collecting money from Canada now. Even Canada don't know up to date because your children are there that your passport is being seized in Nigeria. Maybe you collected loan or student loan, and the state Vancouver to Wangba, they give a lot of money to students. You use the money then, and the people who also sponsor you terrorism on the social media, they pay you and they patronize you. And if you are there, you came to Nigeria and somebody that was very mad at you because she said you destroy her business. Took you to court and your passport was owed like a guarantee for you not to run away. What is now my business? I've talked to Nigeria and Canadian government many times for your passport to be released. But you are idiots. You practice terrorism. When someone will be saying that, oh, not become, oh, well, let me tell you, in Nigeria, I know I speak against some people, and for a reason. If Wasiu Ayinde never stole from me, if Malaika the thief, the terrorists, never steal from me, do you think I am going to be talking about anybody? Do you think I have time for bullshit? I am a go-getter, not a go-digger. Hard-working lady. I move alone. Walk alone is a champion. Yes, not that I will not make friends, but I don't commit my life into people's head. I don't trust so many people. People go suffer, I can't go suffer. If all of you never feel rikishi at your te, never fi ṣe gbogbo nǹkan tẹ́ ṣe, tẹ́ wá rè pé nu yín dùn. Irọ́ ni àbòsí ló wà ńbẹ̀ ló pa yín pọ̀. Ìwọ tó ń speak fáwọn èèyàn burúkú olórí burúkú olóṣì olórí burúkú yìí. Èmi mo dẹ̀ mọ́ Nàìjíríà ni. Tó bá sọ pé tó bá níyà jẹ́ níyà yín. Tí ìyá ẹ bá lájọ yẹ kó dáhùn lónìí. Kò dìgbà tó bá ba yéèyàn jẹ́ tó bá ta ilẹ̀ burúkú.
tẹ́ bá gbowó lọ́wọ́ tẹ́ bẹ́ sórí ilẹ̀ ìjọba tẹ́ tagbẹ̀ tẹ́ ja criminal tẹ́ ya wèrè mọ́jọba lọ́wọ́ kò dìgbà yẹn nítorí pé wọ́n pe ìyá ẹ̀ kò jẹ́ ni àwọn tó bá pe ìyá wọn tó bá jẹ́ ọmọ wọn máa ṣe dáadáa lórí òtítọ́ àti òdodo ni ìyá tí yín ò jẹ́ náà ìyá tó bá dẹ̀ jẹ́ ìyá òfò níyà yín nẹ̀ tó jẹ́ pé wọ́n máa wò yín kẹ́ máa jalè kẹ́ máa bá yé ọ́ndà sí jẹ́ kò ní mọ̀ bá yé yín máa bàjẹ́ láàsìn ó mọ bọ́lọ̀ ṣe ń jà jẹ́ ń sọ nǹkan kan fún ẹ tó bá ń ṣèkàfẹ́ nìkan tó rí pọ́lọ́hún rí ẹ lónìí á jẹ́ kó wo ọmọ tí wọ́n pọ̀ ọmọ lọ́mọ lẹ́kùn àbó payà lẹ́kùn lórí ọmọ tiẹ̀ tó wá ń wò pé ìwọ o sunkún lórí ọmọ òde ń ṣèbàjẹ́ ọlọ́run ń wò ẹ́ nì á fẹ́ kó o tọ́jú ọmọ náà tán mo gbàdúrà pé ò ní sunkún lórí ọmọ olórí burúkú ẹ torí tá a bá ní kán lọ́run san fún yín bẹ́ẹ̀ ṣe fún yàn wọ́n ní kán sunkún lórí ọmọ kò má tà ṣùgbọ́n àní ṣe bẹ́ẹ̀ fún ẹ torí àwọn ọmọ yín ń gbà mí wọn ọ̀ràn yín ṣe orí burúkú tẹ̀ ń ṣe ó lọ ṣì oníkó àgbè ó gbẹ bẹ́ẹ̀ yẹn gbẹ gbogbo ara ẹ ló gbẹ abẹ́rẹ́ tó náà ń tà yẹn tó bá lówó ò ṣe lọ́ra kò tí ì sówó ńlẹ̀ ní tèmi bá lówó má tún slim dáadáa mi ì tí ì slim gan àwọn tó sọ pé tí n bá jẹun mo máa slim àbí mo ti slim bí mo ṣe rí mo rí in fact aṣọ tí mo máa ń wọ̀ ní Canada tí mi bá wà kẹ́fùn sí kò ní gbà mí mọ́ torí mo máa ń jẹun you just look at me on the media I'm not big as you think ṣẹgbọ́ tí n bá dẹ̀ tiẹ̀ big is my body let me play for you let me play the music jẹ́ n play cassette jẹ́ n play video wèrè tó ṣe lánàá congratulations to your child o kò ní bàjẹ́ fọmọ yẹn but ìwọ olórí burúkú ni ẹ́ àjọkẹ́ oníkù àgbẹ̀ abatẹnijẹ́ oníṣẹ́ ìkà ìwọ tó wá ń sọ pé ó dúpẹ́ ọlọ́run o ọmọ tiẹ̀ sìn kò ṣe pé student ni ó tiẹ̀ graduate báyìí ni ìgbà tó graduate nǹkan tí wò wá sí ń bẹ̀ ó lè lọ́nà ó kó wà ń bẹ̀ pé my daughter is graduating today I'm taking picture with my daughter ní ìlú tán ti fún ẹ ní odidi passport to Canada you are being given the odidi passport of Canada and you misuse it because you are a criminal will not ní lè hide let me tell you golden fish lawa you are a dark fish the golden fish have no place to hide so for that a máa lera wa sọ́tọ̀ téńté ni bàbá lera wa sọ́tọ̀ téńté náà wọ́n ìmọ̀ àríwá still yet ṣọ́rẹ́ yín dark fish ẹ̀ bá àsápamọ́ sínú ẹ̀rọ̀fọ̀ lẹ́ máa ń gbé àwọn èpì tilapia black tilapia inú ẹ̀rọ̀fọ̀ ni wọ́n máa ń gbé wọ́n ìmọ̀ àríwá still yet wọ́n máa ń dark you are a dark tilapia that live nínú ẹ̀rọ̀fọ̀ you are boasting that you are better than Auto Bola that ìyá tí ò kì í ṣàjẹ́ ìyá tí tó bá jàjẹ́ lónìí ó yẹ kán ti pé kó ti dáhùn ìyá ẹ̀ ò dáhùn ọ̀n tó bá yé èèyàn jẹ́ tó kúrùkù àwọn èèyàn tó bá yé wọn jẹ́ tó pa wọ́n lẹ́rìn tó pa wọ́n lẹ́kún tẹ́ gbowó àwọn tó wà ń lo òyìnbó ló máa sọ pé àwọn tó bá lájẹ́ níyà yín àjẹ́ níyà tiẹ̀ nù ayé ìyá ẹ̀ ò jẹ́ o wà láìtàláì wọ́n lọ́mọ ẹ̀kan síwìn náà wọ́n lọ́mọ ẹ̀kan síwìn ó dẹ̀ sọ fúnra rẹ̀ lẹ́nu orí lórí social media ipò ọmọ yẹn ó jẹ drug àmì mi mọ́kàn tó ló ṣe fúnra rẹ̀ you said it ṣé mo jáde wá fi bú ẹ rí tí n bá lọ́mọ mi ṣe nǹkan tí ò dá tí n bá ní mo disown àbí mo dì pẹ̀lú ẹ̀ ní public because I want good for myself and for my nation and I want everybody in my family to behave right if I score anybody in my family anybody tí n bá sọ̀rọ̀ ẹ̀ mi ò sọ nítorí hatred I say it so that few people tó máa ní tó dá ní orílẹ̀-èdè Nàìjíríà we could be part of them ṣó ti gbọ́ kókó ṣìdànù olórí burúkú criminal let me play your voice let me play your video olóṣì ààrẹ wọ́n gba passport Canada lọ́wọ́ ojú òtí ẹ̀ ọmọ graduate Canada ò sí ń bẹ̀ ó wá ń jó onígbà tó ń gbà á Ọlọ́run sọ pé àríwá ayọ̀lá máa ń gbọ́lága àwọn olódodo òdodo wo ló ṣe ìwọ òpùrọ̀ ayé irọ́ tó pamọ́ mi pé orí mi ní Libya tó ní kẹ́mi ọmọ lè nà mí mi ìgbé mọ́tò láti jẹ́ ìwúbà mò ń gbé kẹ́mi ọmọ lè kúrò sí mi wọ́n jẹ́ owó mi ni mẹ́mí ìjẹ́ kọ́bọ̀ anybody wọn rí mi ìjẹ́ kọ́bọ̀ anybody wọn ẹni tó bá fún mi lówó nínú wọn tí n bá rí lẹ́nì má ṣe respect kò sí anybody owó mi ni wọ́n jẹ́ tó bá lọ big for nothing tó jà mí lólè ó máa kan àbùkù ní tí bá ti jà ẹ́ lólè fi mí gbolẹ̀ tó bá jà mí lólè tó tún sọ pé alágbára ni ẹ máa fojú ẹ̀ gbolẹ̀ àwọn tí ò jà mí lólè mo fi wọ́n lẹ̀ let me play your voice I mean your video ló ṣì mo jókòó jẹ́jẹ́ ẹ má máa búyàn ní
ẹ̀yin olórí burúkú àtẹlẹ́yìn ọkọ àtọlórí burúkú àtọlọ́ṣọ́ tá a bá jókòó ẹ̀ ní jẹ́ ká sinmi Wasiu, I'm not afraid of you kókó sí lọ ó lè àgbàyà mo lè ka àwọn ọ̀rẹ́ tó crook I can be mentioning their name kọ́ bá dẹ̀ pé wọ́n gbé ṣọ́wá fún mi ní I can be sending calling their name mo mọ yáyé tó bàjẹ́ lórílẹ̀‐èdè yìí àtàyé àwọn tó wà ń power tó fún ẹ lówó I can tell you you are a terrorist now mo sọ pẹ̀lẹ́nu mi Wasiu ó mọ máa alẹ̀ mọ́ mi pé ó máa pa mí ṣó lè pa mí tó kó dúró tì mí pé wọ́n ló pa mí ni ó lọ sí gbogbo àwọn tó ti pa ṣó dúró tì wọ́n pé wọ́n ló pa wọ́n ni ìwọ tó máa rọ́bìn tó bá ń ṣiṣẹ́ tó bá bá tiẹ̀ jẹ́ you think I dey fear you pé o ní fans àwọn fans ẹ̀ criminal ni wọ́n na a bunch of criminals kì í ṣe gbogbo wọn o majority of them they are criminals